nígbà tó wá sí ọ̀dọ̀ mi ó pe òyìnbó yẹn látọ̀ òyìnbó yẹn dẹ̀ sọ pé ó máa wá bá mi ìyẹn ló jẹ́ kí n sọ̀rọ̀ fọ́mọ mi kan tó ọmọ mi tó ń jẹ́ prophet scientist pé tí mo fi sọ pé tó fi táwọn journalist sọ pé mo sunkún. Èsì ọ̀rọ̀ rèé àti ìdí ohun ìtumọ̀ tí mo fi sọkún prophet Ṣẹ́gun Adébáyọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mú kí yín ẹ kú dédé àsìkò yẹ kalẹ̀ káàárọ̀ ẹ káàsán ẹ kú bójú ọjọ́ ti rí. Wọ́n ní etí tó bá gbọ́ àlọ́ báyìí ó di dandan kírú etí ọ̀hún kó gbọ́ àbọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀gbọ́njọ́ ẹnìkan dá àgbàlagbà òṣìkà òun sì nẹ̀yìn Yorùbá pé ẹ gbọ́ kí ló fà á tí prophet Ṣẹ́gun Adébáyọ̀ fi sunkún lọ́jọ́sí nínú èyí tó jẹ́ pé àwa yìí la gbé jáde pé prophet Ṣẹ́gun Adébáyọ̀ bú ẹkún o wọ́n sọkún lórí ìtani nítorí ìtani kí ni wọ́n gbà lọ́wọ́ wọn tó lè fà bẹ́ẹ̀ tó lè mú kírú ẹ̀ ó ṣẹlẹ̀ tá a gbé jáde lọ́jọ́ náà lọ́hùn-ún níbi tá a ti ṣàlàyé onírúurú àlàyé látẹnu tiwa léyìí táwa mọ̀ tá a sì tún gbìyànjú tá a lọ rèé bá prophet and scientist pé tó ìròyìn báyìí lọ́tẹ̀ wá lọ́wọ́ ohun báyìí làwa gbọ́ nípa ẹ̀yin àti bàbá yín tó jẹ́ prophet Ṣẹ́gun Adébáyọ̀ tí prophet and scientist sì ṣàlàyé bí ohun tí wọ́n rí ohun tí wọ́n mọ̀ níbi tá a ti gbé fídíò bàbá náà wá ní kékeré tí wọ́n ti sọ̀rọ̀ bí wọ́n ṣe bú sẹ́kún lọ́jọ́ náà lọ́hùn-ún àmọ́ níbi tá a dé lónìí yìí ohun tó fà á tí bàbá fi sọkún bàbá fúnra ara wọn ti tún fẹnu ara wọn sọ jáde o torí pé fídíò yìí wọ́n rí i pé ìdí rèé tí mo fi sunkún bàbá ti ṣàlàyé wọ́n ti yànnà náà ìdí àtìtúmọ̀ rèé tí àwọn fi sunkún lórí ọ̀rọ̀ prophet and scientist. Iná mo fi wá fẹ́ kẹ́yin olólùfẹ́ wọ́n fi ara balẹ̀ kẹ́ ẹ bá wa wo fídíò yìí ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run. Àwa méjèèjì àwa ti ń sọ tiwa ẹ̀yin tẹ́yin fẹ́ wo fídíò yìí ẹ máa wá fọwọ́ ara yín kọ sílẹ̀ bóyá ìgbésẹ̀ tí bàbá yìí gbé bóyá ó dá tàbí ò dá. Ẹ wá gbọ́ nǹkan èsìn tí prophet and scientist tóun náà sọ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá àwọn àjọ wa wò pé ṣé ó yẹ kó sọ báyìí àbí kò yẹ àbí bẹ́ẹ̀ gẹ́rẹ́ bẹ́ẹ̀ ló yẹ kó sọ àbí bẹ́ẹ̀ kọ́. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ kíyèsí nǹkan kan kẹ́ ẹ tó lọ wo fídíò yìí bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ kíyèsí nǹkan kan láàrin prophet Ṣẹ́gun Adébáyọ̀ àti oníròyìn wọn. Ẹ wo ọ̀rọ̀ tó wà láàrin wọn rèé kẹ́ lè bá mọ̀ wípé bàbá tí wọ́n pè ní prophet Ṣẹ́gun Adébáyọ̀ yìí bàbá yìí jẹ́ ènìyàn Ọlọ́run tèmi mọ̀ tí mo kọ̀ǹfàmù ẹ̀. Àmọ́ bẹ́yìn náà ṣe ń wò mọ̀ pé kò lè sẹ́ni tí ó lòdì sí gbólóhùn tí mo sọ yìí. Tẹ́ bá wo interview yẹn ẹ farabalẹ̀ kẹ́ wò náà nìwé. Tẹ́ bá ti farabalẹ̀ wò ẹ gbọ́ nǹkan tó sọ ẹ gbọ́ ìbéèrè tí wọ́n bi wọ́n ẹ gbọ́ bí wọ́n ṣe sọ tí wọ́n kí n wá tó sọ irú ìbéèrè irú nǹkan tí prophet and scientist tí wọ́n tún sọ lórí ọ̀rọ̀ tí bàbá yìí sọ méjèèjì ni wọ́n gbé wá fún yín ó gbọ́dọ̀ balance ni a gbọ́dọ̀ balance equation yẹn àmọ́ ní báyìí ẹ jẹ́ àkọ́kọ́ fohùn ṣe nínú ilé fún yín kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tí bàbá wa prophet Ṣẹ́gun Adébáyọ̀ tí wọ́n sọ ọ̀yá ẹ fohùn ṣe nínú ilé òun rèé. Nígbà tó wá sí ọ̀dọ̀ mi ó pe òyìnbó yẹn látọ̀ òyìnbó yẹn dẹ̀ sọ pé ó máa wá bá mi ìyẹn ló jẹ́ kí n sọ̀rọ̀ fọ́mọ mi kan tó ọmọ mi tó ń jẹ́ prophet scientist pé tí mo fi sọ pé tó fi táwọn journalist sọ pé mo sunkún meanwhile
ìran yẹn ti wà ti pẹ́ tí mo sọ fún wípé lórí òkè pé ẹni tó máa wá mú ẹ o mú ayé ẹni yẹn máa wá sọ́dọ̀ mi. ohun tó jẹ́ kí n sọ pé mo sun ẹkún nìyẹn. kí ìjì tó wá gbọ́n lọ síbi tó lọ yẹn, ibi tó ń lọ yẹn. even though ibi tó lọ yẹn gan èmi fúnra mo tún gbé fóònù pé ọwọ́ kìnìún ayé ló bọ́ sí o, ọwọ́ ìkòkò ló bọ́ sí, tó o bá kúrò ńbẹ̀ fish ògo ẹ̀ á wọlẹ̀ síbẹ̀. mo ní tí èyí náà lẹ́ni kí n rìkọ́ọ̀dù. ẹni jọ yẹn níbi ọ̀dọ̀ yín tẹ́lẹ̀ lẹ́ti pè. àdàfún yín. ẹ tẹ pè pé kọ́ kúrò. ẹ̀yin náà lẹ́ni kí n máa rìkọ́ọ̀dù mo rìkọ́ọ̀dù mo fẹ́ play ẹ̀ fún yín ni. bẹ́ẹ̀ sàtẹ́ni pé kó kúrò níbi kòkò yẹn bó ti há o èmi ìtàn bó máa tún di prophet scientist. so torí pé ẹni yẹn wá ló wá sọ fún mi pé òun fẹ́ mú òyìnbó yẹn wá. ṣe rí àjọ jókòó ẹ̀gbọ́n ẹ̀ jókòó sọ̀kan yẹn òun jókòó báyìí èmi jókòó síbi tí bàbá jókòó sí. ṣe rí lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ẹ̀mí olúwa kan gbé mi lọ sí ohun tí olúwa bá mi sọ. almost more than 10 years ago. wọ́n ní ọmọ mi Ṣọlá yìí o. last week ni mo ṣe pé wá òyìnbó kan ń bọ̀ wá bá mi o. òyìnbó kan ń bọ̀ wá bá mi èmi ò ní torí pé ó yà bàrà kí n ríire tó tọ́ sí ẹ kí n má fún ẹ o. kódà gan ẹ̀gbọ́n arákùnrin yẹn mo tún pe ẹ̀gbọ́n ẹ̀ jókòó tì mí ó wà ńbẹ̀ ńgbà tí mo pè é pé òyìnbó yẹn ń bọ̀ o dẹ̀ máa wá rí òyìnbó yìí because bàbá ohun tí olúwa ló sọ fún mi pé kí n gbé káàkiri orí òkè pé òun fẹ́ fún ní ìmọ̀ k'Amẹ́ríkà ò ní tí àwọn òyìnbó lágbàáyé ò ní pé wọ́n á wá máa wá ti ara ẹ̀rí ògo tó ju ti wọn lọ. ìgbà tí wọ́n bá lè máa mú iná láti inú atẹ́gùn láti inú oòrùn tó ràn energy to God. àsọtẹ́lẹ̀ yẹn wá ṣẹ báyìí. bẹ́ẹ̀ òun fúnra rẹ̀ ti ṣeré lọ sá. kò wá èèyàn ní wá. lọ́kàn lọ síbi abẹ́ ìkòkò dúdú ni sá. bíbélì wí pé ẹ fi rere ṣẹ́gun búburú ó ní èso ẹ̀ yóò sì ṣe kíni yóò sì di rere. ìyẹn lè díẹ̀ sá o. rárá kò le tá a bá jẹ́ ti Ọlọ́run kankan gbọ́dọ̀ lé fún wa. torí mo rí pásọ̀ tó rán pásọ̀ jíò tó rán pásọ̀ lọ 9 years jail tí ó fi. rárá sà Ọlọ́run ò fi rán wa bẹ́ẹ̀. ṣé bẹ́ẹ̀ ti gbọ́ ẹgbọ́n àlàyé tí bàbá yìí tù ú lẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ẹ dákun lọ́kàn yín láàrin èmi àtẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run mélòó ló lè ṣerú eléyìí níbi tó jẹ́ pé gbàrà tẹ́lòmíì bá ti kúrò nínú ìjọ kan wọ́n ti yọ gbogbo ohun tó lè ní ohun tó lè máa ṣe wọ́n ti pàátì táwa sì mọ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bẹ́ẹ̀ ó jẹ́ pé lónìí gbogbo wàhálà tó ti ṣe fún 40 years ọwọ́ tó kúrò lẹ́yìn 40 years lẹ́yìn tí wọ́n sọ pé kárí ọmọ ọ̀dọ́ rere gbà kàkà bẹ́ẹ̀ àfi tí wọ́n bá fi nǹkan míì lé fólúwẹ̀ tí ó dèrò ẹ̀wọ̀n àbí tí ó di wàhálà sí lọ́wọ́ ṣùgbọ́n bàbá yìí ọmọdé yìí kò lọ́dọ̀ wọn yẹn wòlíì tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí kí wọ́n lépa ẹ̀ kí wọ́n bínú ẹ̀ àwọn òyìnbó wá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ṣáájú ẹ gbọ́ ẹ máa gbọ́ nǹkan tí prophet and scientist sọ èmi àmú wá fún yín. wọ́n sì ìgbà tí wọ́n rí nǹkan yìí wọn ò dá a dúró lọ́wọ́ ara wọn ẹ sáà ti gbọ́ pé wọ́n ṣe sọ wọ́n ní ìgbà táwọn wọ́n ṣàlàyé bí wọ́n ṣe jókòó pàápàá lọ́jọ́ tí wọ́n ń sọ pé ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n sọ̀rọ̀ yìí tán wípé ìran yìí láti bí ọdún díẹ̀ sẹ́yìn
níran yìí ti wá, ìran yìí ló wá sí ìmúṣẹ, ṣùgbọ́n ọmọdé yìí kò sí lọ́dọ̀ àwọn mọ́. Ìdí rèé táwọn fi sunkún. Kò sí abiyamọ èèyàn tàbí olólùfẹ́ èèyàn tó fẹ́ràn èèyàn, tó fẹ́ràn lọ síwájú ẹ̀, tí ó wá rí ìṣerere ẹ̀ pé tó kíní yìí ó yẹ lágbájá lọ́tọ́ sí, torí pé ó kù lọ́dọ̀ ẹ̀hún kó wá lọ sọ sígbó. Ìyẹn kì í ṣe èèyàn Ọlọ́run, ìyẹn kì í ṣọmọlúàbí. ẹ gbọ́ nǹkan tí bàbá sọ. Bàbá ní ohun tó pa àwọn lẹ́kùn rèé. ẹ wá wo ohun ẹni tó ń bá wọn sọ̀rọ̀. Ìyẹn ni ṣé pìrìsẹ́ńtà ni àbí blọ́gà? Lọ́dọ̀ tèmi blọ́gà yàtọ̀ sí pìrìsẹ́ńtà. Blọ́gà máa ń ra ká bó bá ti ní fóònù ó ti lè blog, kò sí special training fún, yàtọ̀ sí correction do and don't ti YouTube tàbí Facebook tàbí TikTok. Pé òfin wọn lókùn, lẹ́yìn òfin wọn ó ti lè sọ ọ̀hún kan. Ṣùgbọ́n nínú presentation gẹ́gẹ́ bí presenter, bóyá lórí rédíò tàbí tẹlifíṣàn, àwọn guideline kan wà, àwọn boundary kan wà tí ò gbọdọ̀ lọ, tí wọn ò gbọdọ̀ gbọ́ lẹ́nu ẹ. Tó o bá ń interview èèyàn, o lè fún un nífun pé bóyá kó lè bá a sọ èyí tó wà nínú ẹ̀. Ṣùgbọ́n o ò ní ẹ̀tọ́ àti máa ti ọ̀rọ̀ sí lẹ́nu pé tó nǹkan báyìí, ìgbésẹ̀ báyìí ló bá dẹ̀ gbé. Wàá fi example tí ò dáa kó máa wá fi lérú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́. Pẹ̀tù síjà lóníròyìn máa ń jẹ́ nípọ̀lọpọ̀ ìgbà. Pàápàá tá a bá ti rí nǹkan kan tó dàbí pé ó fẹ́ ṣááwọ̀, lótìítọ́ lọ́pọ̀ ìgbà a máa ń wò pé opportunity rèé káwọn èèyàn ó túbọ̀ mọ̀ wá, kí wọ́n túbọ̀ mọ iṣẹ́ tá à ń ṣe tàbí iléeṣẹ́ wa. Ṣùgbọ́n kì í ṣe pé ká máa kọ́ra wọn síra wọn. Ẹgbọ́n nǹkan tí Prophet Ṣẹ́gun Adébáyọ̀ sọ. Wọ́n nígbà tí arákùnrin yìí táwọn tún gbọ́ pé táwọn tún kíyèsí pé ó rìn lọ, ó gbé àwọn ìgbésẹ̀ kan láàrin kan, àwọn tún ní ṣe kí ni o, àwọn ní kí n káwọn, àwọn tún pè é. Mi ò bẹ́ ẹja o, ṣùgbọ́n ibi tí mo gbé ohun tí mo rí yìí yí padà. Má ṣe é. Ẹ wá gbọ́ nǹkan tí prophet and scientist náà sọ. Torí títí dàsìkò yìí àti ìrí wọn bá sọ̀rọ̀. Gbà tá a pè wọ́n last, wọ́n ní àwọn wà ní orílẹ̀-èdè kan, bóyá Dubai, lọ́wọ́lọ́wọ́ pé táwọn bá dé. Àwa béèrè wípé tó fídíò yìí táwa rí yìí, nǹkan báyìí bàbá sọ. Ṣùgbọ́n ìdáhùn wọn rèé, gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ilé. Prophet and scientist ní bó ṣe jẹ́ gan-an gẹ́dẹ́ rèé ní ohun tí bàbá sọ fún àwọn. Wípé lóòótọ́ ni bàbá sọ, wípé ẹnìkan ń bọ̀, òyìnbó kan wà, ṣùgbọ́n àwọn ò lè sọ̀gbà àbí ọdún tàbí oṣù. Wọ́n á ní ọdún náà pé iye ọdún báyìí, wọ́n dárúkọ ọdún yẹn, ṣùgbọ́n mi ò ní sọ. Tí bàbá sọ ọ̀rọ̀ náà fún àwọn lórí òkè Ẹpìmì. Now, wípé ṣùgbọ́n nígbà tí àwọn kúrò níbẹ̀ láti tẹ̀síwájú lórí àwọn iṣẹ́ àwọn, pàápàá iṣẹ́ wọn scientist ló kọ́kọ́ prompt wọn láti kúrò lórílẹ̀-èdè yìí. Ìdí nìyí tí wọ́n fi kúrò lọ́dọ̀ Prophet Ṣẹ́gun Adébáyọ̀. Torí àwọn kan sọ pé wọ́n jà ní kálukú, ẹnìkan tí ẹ pè mí, ó ní ẹ sọ dáadáa ni wọ́n jà ní kinní kan ní Prophet and scientist ṣe báyìí, Prophet Ṣẹ́gun ṣe báyìí. Mo ní irọ́ lẹ pa. Kò síjà láàrin wọn tèmi mọ̀. Èmi àti Prophet Ṣẹ́gun ò ríra face to face rí.
ṣùgbọ́n mo gbà fún Prophet Ṣẹ́gun Adébáyọ̀. Ní kí nìdí tí mo fi gbà? Wòlíì Ọlọ́run ni. Kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní wá máa ṣe blogger lórí YouTube, mo ti ń gbọ́ nípa Prophet Ṣẹ́gun Adébáyọ̀. Bẹ́ẹ̀ ni, àkọ́kọ́ ẹni tó nífẹ̀ẹ́ èèyàn, tó nífẹ̀ẹ́ ìran ẹ gbọ́, ọ̀rọ̀ bàbá yìí dàbí ọ̀rọ̀ Jésù tó nífẹ̀ẹ́ èèyàn, ìran ẹ̀. Nínú àwọn wòlíì tó ń pariwo orílẹ̀-èdè Yorùbá, òmìnira Yorùbá lónìí, tẹ́ ẹ bá máa fi ka 1, 2, 3, ẹ gbọ́dọ̀ mú Prophet Ṣẹ́gun Adébáyọ̀, tí kì í sì sọ̀rọ̀ kó bojú wẹ̀yìn pé òun ò wí bẹ́ẹ̀ mọ́. Nígbà tí àwọn tó ní ó kọ jù wọ́n lọ, tó níjọ jù wọ́n lọ, tó ní ipò tí wọ́n kọ̀ tí wọ́n sọ. Bí ọ̀rọ̀ Ìgbòho, àwọn tó lórúkọ ju Ìgbòho ló wà, tó lórúkọ ju Professor Bánjí Akíntóyè lọ, tí wọ́n súnmọ́ àwọn aláṣẹ wà, tí wọ́n kọ̀ tí wọn ò béèrè òmìnira. Tí pásítọ̀ wá ń béèrè fún òmìnira, àwọn tó níjọ káàkiri àgbáyé wọn ò béèrè òmìnira, tó sì jẹ́ tó bá ṣeé ṣe kí wọ́n fẹnu sí fún àwọn ààrẹ yìí, àwọn tó wà ń po agbára yìí, ni wọ́n ṣe kíni, ni wọ́n fọwọ́ sí. Ṣùgbọ́n wọ́n kọ̀. Kàkà bẹ́ẹ̀, wọ́n Nàìjíríà náà ń pariwo. Ẹ dákun, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olóyìnbó, quality wo lẹ tún fẹ́ nínú ayé ìránṣẹ́ Ọlọ́run tó kọjá yẹn? Torí Bíbélì wí pé irú ìfẹ́ wo ni ló dáa tó yìí, kí ènìyàn kó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ọ̀rẹ́ rẹ̀. Ní ṣókí, prophet and scientist ní kí n sọ fún gbogbo ènìyàn tó ń gbọ́ àwọn pé kò síjà láàrin àwọn fún ìṣẹ́jú kan láàrin òun àti bàbá àwọn Prophet Ṣẹ́gun Adébáyọ̀, pé bàbá yìí jẹ́ bàbá fún àwọn anywhere, anytime in the world. Àwọn ò lè deny wọn for anything. Àwọn ọ̀jà o. Pé kódà bólúwa ṣe ń bẹ, bí wọ́n ṣe ṣèlérí fún àwọn lọ́jọ́ sí pé Olúwa sọ báyìí fún àwọn tó sì wá sí ìmúṣẹ yìí, àwọn náà ti sọ̀rọ̀ kan fún wọn rí pé dádì, lórí òkè Olúwa sọ pé màá ṣe nǹkan báyìí fún yín. Bí àwọn kúrò lọ́dọ̀ wọn ni àwọn ó sì ṣe é, torí pé Olúwa tó tún sọ fún àwọn pé Ṣọlá, má gbàgbé orísun ẹ. So fúndì èyí, wọ́n ní gbogbo nǹkan tẹ́ ẹ bá rí tí àwọn ń ṣe, àwọn ló fọ̀nà hàn láwọn. Ìdí nìyí tí àwọn ò fi lè parọ́ fún èèyàn. Ìdí nìyí tóun ò fi mọ bá a ṣe sápamọ́ sí abẹ́ abẹ́rẹ́ tá a rò pé ẹnikẹ́ni ò rí wa. Because Prophet Ṣẹ́gun Adébáyọ̀ kì í sápamọ́ sábẹ́ abẹ́rẹ́, sàn án ní orí. Ẹ tiẹ̀ wá pẹ́rẹ́ kan. Ẹni tó jókòó tì wọ́n, tí mo fi confam ọ̀rọ̀ bàbá yìí, ìyẹn prophet and scientist, ó ní ọ̀rọ̀ ẹ̀yìn tó bá fẹ́ sọ, má lọ sọ fún prophet o. Torí prophet ó bi ẹ́ pé ọ̀rọ̀ tó sọ ìṣó lè sọ lójú ọlọ́rọ̀, torí ọmọ Ọlọ́run kì í parọ́, kì í ṣèké. Tó bá ti lóòlè sọ wọn ní máa lọ. Ṣé gbọ́ pé ẹni tó interview wọn ló nítò kí wọn ó pè, kí wọn ó rìkọ́ọ̀dù ẹ̀. Iṣẹ́ oníròyìn nìyẹn. Wọ́n bá fẹ́ fi ọ̀rọ̀ gbé èèyàn ṣubú, ó wà nú ẹ̀jẹ̀, nínú ẹ̀kọ́ ni. Kò sì sí nǹkan méjì tí wọ́n ń fẹ́, ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu ẹni wọ́n fẹ́ mú. Ọ̀rọ̀ yẹn gangan ní ọ̀tajà. Ẹ gbọ́. So fúndì èyí, ẹ wo prophet, wọ́n dá lóhùn pé ibẹ̀ ilẹ̀ ní rìkọ́ọ̀dù. Mo dẹ̀ ti rìkọ́ọ̀dù, mo dẹ̀ ń gbìyànjú àti rìkọ́ọ̀dù. Bàbá ẹ̀ ní ṣẹ́kù, iṣẹ́ ìránṣẹ́ yóò sì ní dòkú. Ohun tẹ́mi wá fẹ́ sọ rèé, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, gbogbo ayé ló gbà fún yín sà. Bẹ́ẹ̀ ni,
lẹ́yìn tí ẹni yìí wá ẹ ti pe prophet and scientist ó sọ bẹ́ẹ̀ fún wa pé tó ẹ ti pe àwọn báwọn sì ti sọ̀rọ̀ ẹ dákun ẹ gbé ìgbésẹ̀ yẹn sí àwọn ò tún mú wá fún ayé gbọ́ bó bá ṣe ń dọ́wọ́ wa torí prophet and scientist máa wí fún wa pé ẹ ti pa àwọn sì ti pàdé àtẹnìyé àwa náà jẹ́ kan nú àwọn oníròyìn wọn ká má gbogbo èèyàn tí ẹ mọ̀ pé àwa la gbé wọn nípasẹ̀ channel wa ni wọ́n fi jáde nígbà tí Ọlọ́run ní ó yá jáde sí ìran tí o ti lọ gbà tí mo ti fi fún ọ lọ́jọ́ sí ọya orí ìkànnì yìí ni wọ́n ti kọ́kọ́ bọ́ síta tí ayé ti tí wọ́n ti di ìlú mọ̀ọ́ká ìdí ni tí wọn kì í fẹ́ fi wá ṣeré tá a bá ti bi wọ́n lọ́rọ̀ tí wọ́n ń dá wa lóhùn bẹ́ẹ̀ ni tí wọ́n sì ń sọ dáadáa nípa àwọn ìránṣẹ́ Ọlọ́run tán ti bá pàdé pàápàá jùlọ prophet Ṣẹ́gun Adébáyọ̀ so fún díẹ̀ yìí bó bá ṣe ń lọ a máa mú wá fún yín ẹ̀yin tẹ́ ẹ rò pé wọ́n ń jà mo sọ nínú èyí tó lọ pé wọn ò jà o bàbá ti sọ ìdí tí wọ́n fi sunkún báyìí ẹkún wípé àtọmọ yìí bá wà lọ́dọ̀ mi lẹ́sẹ̀kẹsẹ̀ máa fà á lé wọn lọ́wọ́ yóò tún gbà mí níṣẹ́ tó bá jẹ́ lòmíì ní ọkàn sunkún ni a ti pé wẹ á ti wẹ́ lòmíì á bẹ̀rẹ̀ ìgbà mélòó lẹ fi máa rẹ́ ni á bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí ẹ̀ jẹ́ káwọn ọmọ tèmi náà ṣe jẹ́ kí ọmọ ọjọ́ mi kan náà ṣe kínní pàápàá ẹlòmíì tẹ́ ẹ lè fi lo jìbìtì fóyìnbó yẹn tí ó sọ pé òun ti ní wọn bàbá yìí sunkún pé àlẹ́yìn ìgbà yẹn wọ́n wá gbé fóònù wọn fúnra wọn wọ́n tún pè é wọ́n ti sọ fún báyìí ó kẹ́ ẹ lè bá a mọ̀ àwọn kan sọ pé kí ló dé tí ò pé tí ò lọ fà á fóyìnbó ẹ̀hún tẹ́ ẹ fẹ́ gbọ́ lẹ ti ń gbọ́ yìí wọ́n ti pe prophet and scientist wọ́n ti jọ sọ̀rọ̀ bí wọ́n ṣe jọ rí òyìnbó lórí iṣẹ́ yìí prophet and scientist sọ pé 36 billion ní ọdún náà lọ́hùn-ún tí a mọ̀ pé ò dúró ó ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí it's now $100 billion billion náírà kọ́ o dollars ní project yìí wọ́ọ̀tì owó tó jẹ́ pé ó tó odidi orílẹ̀-èdè kan bẹ́ẹ̀ ni iṣẹ́ sáyẹ́ǹsì ni kìí ṣe iṣẹ́ bíríkìlà kìí ṣe ti kápẹ́ńtà bẹ́ẹ̀ ni ó ti yé yín iṣẹ́ sáyẹ́ǹsì iṣẹ́ orí òfurufú iṣẹ́ bákúbálà àfikọ́ lọ́wọ́n máa ṣọ́ wa ṣé wọ́n lè wò ó lè fò lójú òfurufú tó rọ lánú owó ńlá bẹ́ẹ̀ ni owó ńlá ni bó ṣe jẹ́ nìyẹn àní rújù báyìí lọ lórí ọ̀rọ̀ prophet and scientist pẹ̀lú prophet Ṣẹ́gun Adébáyọ̀ bàbá ti ṣàlàyé wọ́n ti yànnàná ọ̀rọ̀ ìdí tí omi fi bọ́ lójú wọn tí wọ́n fi sunkún lórí ọ̀rọ̀ Olúṣọlá Àlàbí prophet and scientist bó ṣe jẹ́ nìyí ẹ̀yin oníròyìn ẹ̀ṣọ́ ṣe o jáàmọ̀ bá a ṣe ti èèyàn ó ti yé yín prophet Olúṣọlá Àlàbí gan ó ní iye ọdún tó fi ṣiṣẹ́ nínú ìwé ìròyìn ilé ìwé ìròyìn rédíò tẹlifíṣàn àjọṣiṣẹ́ ni ó kéré jù ó ti lò 17 years níbi broadcasting industry àwa yìí ti lò jù bẹ́ẹ̀ lọ a sì jọ pàdé a jọ wà di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó tún láǹfààní àti ṣe tó bá fẹ́ ṣe torí pé kò síbi tá a dé tá a bàjẹ́ ẹ lọ béèrè wa ní rédíò Nàìjíríà Bond FM ẹ ya picture mi bẹ́ẹ̀ bá rántí orúkọ mi ẹ ya ti prophet and scientist ẹ tì sí kanú àwọn tó wà ń bẹ̀ sọ fún yín pé bí wọn bá pè wá ní ọ̀gá wọn á pè wá ní ọmọ wọn bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn kó tó di pé olúkúlùkù bẹ̀rẹ̀ sí ní já a mọ́ lọ́tún lósìn lọ́tún kò mọ́ síbẹ̀síbẹ̀ à ń pàdé ní báńdìrì kan náà ní junction kan náà ẹ ṣe àdúpẹ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá yóò tẹ̀ wá lọ́wọ́ irú àwọn bàbá tá à ń fẹ́ nínú orílẹ̀-èdè tuntun rèé àwọn ni bíi prophet Ṣẹ́gun Adébáyọ̀ yìí tí wọ́n ní ìfẹ́ ọmọ Yorùbá tí wọ́n ní ìfẹ́ ẹnìkejì ọ̀dà títí ìgbà míì tá a tún máa pàdé láyọ̀ ó dàbọ̀.